ẹ̀yin ènìyàn mi tí ẹ̀ ń wo fídíò yìí, ǹjẹ́ ẹnìkan lè ṣàlàyé bí Ọlọ́run ṣe tóbi tó? Bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ kò yé ẹnikẹ́ni. Kò sí ẹni tó lè ṣàlàyé ìṣeun ìfẹ́ rẹ̀ lórí ayé ọmọ ènìyàn. Ọmọ 9 ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Ẹ̀yin náà ó rí wípé eléyìí ó kọjá òye ẹ̀dá. Ẹ ronú jinlẹ̀ wípé báwo ni obìnrin yìí ṣe ṣe tó fi bí ọmọ 9 ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Níbí yìí lẹ́yìn tí mọ̀ wípé ohun tí Ọlọ́run bá fẹ́ ṣe fún ẹ̀dá ọwọ́ rẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè dá dúró. Ọmọ 9 ni ẹnìkan ṣoṣo bí ní ẹ̀ẹ̀kan ṣoṣo láì ṣe iṣẹ́ abẹ. Bẹ́ẹ̀ bá sì wo obìnrin tó bí ọmọ 9 yìí dáadáa, ẹ rí wípé kò lówó, bẹ́ẹ̀ ni kò lọ́lá. Ọlọ́run sì fi oore ìkàyà fún un. Eléyìí ni wípé gbogbo nǹkan tí Ọlọ́run bá fẹ́ ṣe fún ẹ̀dá ọwọ́ rẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè di lọ́nà tàbí tó lè dá dúró. Àwọn ìdílé olówó àti àwọn ìdílé tí wọ́n ní ọrọ̀ ni irú oore báyìí máa ń wù, ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe é fún wọn. Ṣé gbogbo wa ti wá rí dájú wípé owó níní kò gba agbára? Bẹ́ẹ̀ ni ọlá níní kò gba agbára, ọmọ bíbí kò gba agbára, ipò àti òkìkí nínú ayé kò gba agbára. Kí Ọlọ́run má jẹ́ kí gbogbo ojú tó ní àǹfààní àti máa wo fídíò yìí, kí Ọlọ́run má jẹ́ kí àṣírí yín ó tú o. Bàbá olówó, fi owó ran àwọn ènìyàn lọ́wọ́, ṣàánú àwọn aláìní. Bó o bá kọ̀ tó sọ wípé ìwọ ò ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run ó gbé àwọn ẹlòmíì dìde tí ó sì ràn wọ́n lọ́wọ́, nítorí ipa ọ̀nà rẹ̀ kò yí ẹnikẹ́ni pẹ̀lú àánú tó ń ṣe lórí ìṣẹ̀dá ọmọ ènìyàn. Ọlọ́run ò sì dá ẹnìkan kó gbàgbé rẹ̀ rí. Ìgbà àti àsìkò ó sì wà lórí ohun gbogbo tí ẹ̀dá ń ṣe láyé. Kí ìgbà àti àsìkò wa kó má kọjá wa, kò sì ní fò wá ru láṣẹ Ìdùmarè. Ẹ má gbàgbé láti join channel yìí fún ìrànlọ́wọ́. Ire o, fún gbogbo ojú tó ní àǹfààní àti máa wo fídíò yìí.